Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa ní kíkí àlàáfíà ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. Mawlaya salli wa sallim da'iman abada ala habibika khairil khalqi kullihim. Ọlọ́run ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa, ọ̀gá wa, olùrè wa, ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tó bá ti wá ń ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì, má gbàgbé àwọn ọmọlẹ́yìn ànábì náà lọ́kùnrin wa àti lóbìnrin wa. Iléeṣẹ́ wa Qiblatyn International Travels Tours wọ́n ní ká kíra wa wípé happy Mawlid Nabi, a kú ọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọdún eléyìí kò ní jẹ́ ọdún tá a witness kẹ́yìn lágbára Ọlọ́run. A witness more of it inshallah, in sound health and more weight inshallah. Wadurusun min hayat rasul. Àwọn ẹ̀kọ́ wo la fẹ́ mú nínú ayé ànábì wa Muhammad? Ẹ̀kọ́ tá a fẹ́ mú nínú ayé ànábì pọ̀. Ó pọ̀ kọjá ká mú sọ ní ewu tí ó mọ̀ tako làákàyè. Ó pọ̀ kọjá ká mú sọ pé ẹnìkan wọnú lọ́dọ̀ nígbà tó dárúkọ ànábì inú òwájú. Ó kọjá bẹ́ẹ̀. Kódà ẹ̀kọ́ tá a fẹ́ mú lára ànábì ó kọjá pé wọ́n bẹ́ ẹnìkan lórí orí rẹ̀ wá padà sí lára nígbà tó dárúkọ ànábì ó kọjá bẹ́ẹ̀. Ẹ̀kọ́ tá a fẹ́ mú lára ànábì ó kọjá wípé nígbà tá ànábì lọ òjò wá pa gbogbo èèyàn, òjò wá pa ànábì ó kọjá bẹ́ẹ̀. Kódà ẹ̀kọ́ tá a fẹ́ mú lára ànábì ó kọjá wípé nígbà tá a bí ànábì àdábẹ́ fún ó dábẹ́ wá látọ̀run ni. Ẹ̀kọ́ yẹn kọjá bẹ́ẹ̀. Ẹ̀kọ́ tá a fẹ́ mú lára ànábì ni wípé tó o bá jẹ́ bàbá jẹ́ responsible father, tó o bá jẹ́ ọkọ jẹ́ responsible ọkọ, tó o bá wá jẹ́ ọmọọṣẹ́ gidi, má jẹ́ olè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní sí àáránjúmọ́ nǹkan oníǹkan. Lẹ́ẹ̀kan náà la fẹ́ tóbi, lẹ́ẹ̀kan náà la fẹ́ di nǹkan. Bẹ́ẹ̀ sì ni ẹni táwọn wò lókè iná ò di nǹkan lẹ́ẹ̀kan náà. Ẹ wo àwọn ẹjọ́ tá ànábì fi wà lẹ́yìn bàbá rẹ̀. Ẹ wo àwọn ẹjọ́ tó fi wà lọ́dọ̀ ọmọ ìyá bàbá rẹ̀. Ẹ wá wo ọjọ́ tá ànábì fi wà lọ́dọ̀ ìyá ńlá wa Khadija. Tá ànábì bá wá ṣe Khadija ní ṣùtá, kò ní mọ̀ ikú òun ti ṣe ọ̀hún ṣùtá. Ọlọ́run ló mọ iye ẹni tó ti jí owó ẹni tí ò yẹ kó jí owó ẹ̀. Ọlọ́run ló mọ iye ẹni tó ti jẹ ẹni tí ò yẹ kó jẹ lẹ́sẹ̀lẹ́sẹ̀. Ọlọ́run ló mọ iye ẹni tó ti jàǹbá ẹni tí ò yẹ kó jàǹbá. Tó bá máa ní ẹni yẹn sóhun ni kò ní jàǹbá rẹ̀. Owó tẹ́lòmí jí gbé, owó tó fẹ́ fún tẹ́lẹ̀ náà ni. Ẹni tẹ́lòmí bàjẹ́, ẹni tó fẹ́ tún ayé ẹ̀ ṣe ló ń ba ayé ẹ̀ jẹun. Ẹlòmí ó mọ̀ wípé aburú tó ń ṣe yẹn òun fi kọ dí ọjọ́ ọ̀la òun ni. Tó bá jẹ́ bí ànábì ṣe Khadija ní ṣùtá ni, àṣé ànábì ṣe ọjọ́ ọ̀la rẹ̀ ṣùtá ni. Tá ànábì ó mọ̀ wípé Khadija ó padà wá fall in love, Khadija ó padà wá kó òun jẹ. Ibi tó bá wà lónìí ṣe bẹ dáadáa. Ẹlòmí ó wà níbi iṣẹ́ yóò ba iṣẹ́ yẹn jẹ́ yẹn ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni ó lè jẹ́ pé òun ni managing director lọ́jọ́ ọ̀la. Nígbà tó bá wá bà á jẹ́, kí ló fẹ́ jẹ MD lé lórí? Nígbà tó bá ló fẹ́ sọ ọ̀gá yẹn di ẹdun arinlẹ̀, kí tiẹ̀ ń bàjẹ́ lẹ́ẹ̀kan náà, báwo lọ̀gá yẹn ṣe fẹ́ mú ìlérí Olúwa ṣẹnu ayé rẹ̀? Ọ̀gá yẹn dẹ̀ lánà sí ẹ. Ọ̀rẹ́ rẹ̀ ta ní òun ni ó fà ọ́ lọ́wọ́ sókè tó ti bá tiẹ̀ jẹ́. Ó ní kó dolórí ibú kẹjọ mọ́ dolórí ibú, ọ̀rẹ́ rẹ̀ ó dáa fún inú bí ọ. Ó mọ̀ wípé tó o bá tiẹ̀ jẹ́ èèyàn ńlá, ó gbọ́dọ̀ léèyàn ńlá lẹ́gbẹ̀ẹ́. O tóbi, o tún mọ̀yàn tó tóbi, o léyàn tó tóbi lẹ́gbẹ̀ẹ́, ìyá ó jẹ ọ́. O tún wá lẹ́ni tó tóbi, o tún wá fà á wálẹ̀ pé kó ṣáà jábọ́. Tó bá wá jábọ́ tó jábọ́ lé ọ lórí, o ìkó tún mọ kúrú sí ni, ó tún mọ lọlẹ̀ sí ni. Ẹ̀kọ́ tá a fẹ́ mú lára ànábì ni wípé má fi òní rẹ bọ́ lára jẹ́. O mọ tó jẹ lọ́la. Àwọn kan ní wọ́n á ṣàdúrà fáwọn ọmọ yàrá, òun ṣàdúrà fún kó tún jí wọn lówó kó. O mọ̀ bóyá àwọn tó ń ṣàdúrà fún yẹn náà ni wọ́n padà introduce ẹ sáwọn èèyàn pàtàkì lọ́la. Àwọn kan ní àfà ẹ máa bá manage business kékeré yìí. O mọ̀ bóyá àwọn náà ni wọ́n padà gbé business lálá lé ọlọ́wọ́ lọ́la. Ó fi òní rẹ mọ́ fi bọ̀ lára jẹ́. Jọ́tà náà bí ń dẹ́rẹ́ jẹ. Jọ́tà náà bí ń ṣòwò lẹ́yìn Khadija, kò fi owó kékeré kó wá fi bàkádà rẹ̀ jẹ́. Ẹ wá wo orin tá ànábì padà wá rí lọ́dọ̀ Khadija. Oore tó jẹ́ ibi tẹ́nìkan bá rí náà rẹ̀ sáà ànábì kò lè nígbàgbọ́ mẹ́ láyé. Bákan náà ọmọ rẹ̀ jẹ́ bàbá dáadáa fún ọmọ rẹ̀, jẹ́ bàbá dáadáa fún ọmọ rẹ̀, jẹ́ bàbá dáadáa fún ọmọ rẹ̀. Ẹ wo ẹkún tí Fátímà ń sun níjọ́ tó gbọ́ pé màláíkà kú.
ló wá bá ànábì ẹ̀rọ ẹkún tí ń sùn. Ọ̀pọ̀lọpọ̀ òbí tó bá kú báyìí ẹkún tọmọ wọn ń sùn kò kọjá wípé bóò ni wọ́n ṣe pín dúkìá wọn ni. Ẹkún tọmọ mi ń sùn báyìí kò kọjá wípé màá mí sí wọn díẹ̀. Ǹjẹ́ ò ń ṣe iṣẹ́ tó jẹ́ pé tó o bá sílé gan ọmọ rẹ ò mí sí rẹ wọ̀ bàbá mi ò sílé fóṣù mẹ́ta pọ̀ láyé ọmọ mi sí rẹ̀ wọ́n ọmọ mi ò mójú mi ojú ìyàwó ni wọ́n mọ̀ ṣé wọ́n dédé mójú bàbá wọ́n dédé mójú ìyàwó ìyá wáàyè fún wọn ló jẹ́ kí wọ́n mọ ojú rẹ̀ bí wọn náà bá fẹ́ kí ọmọ rẹ mọ ojú rẹ̀ wáàyè fún ọmọ rẹ. Ọkùnrin mi aya rẹ̀ ò tiẹ̀ ní ìṣe tí ò bá sí ní rárá nígbà tó wà nílé náà kí ló àdìkún ìdùnnú ìyàwó mẹ́ta yìí òun ni mistake tí mo fẹ́ ká mú lára mi tó bá jẹ́ ọmọ lẹ́yìn èèyàn má wo ni kó bàjẹ́ fún ọ̀gá kó bàjẹ́ fún ọ̀gá rẹ̀ ò ní kó dáa fún ọ má sì ní ojú ọ̀gá rẹ̀ lọ nítorí wípé ẹni tí àgbàlagbà fi ju ọmọdé lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ẹlòmíín gbà ní ọmọ wọn gbà èmi náà Ọlọ́run ti dé Ọlọ́run ti ṣe kódà Ọlọ́run ti gbà á ní Ọlọ́run ò tí ì ṣe àní Ọlọ́run ò tí ì gbà ní Ọlọ́run ò tí ì gbé àwọn ọmọ gbà pé bá ànábì ti tóbi tó Ọlọ́run tún fi Ibrahim ṣàpèjúwe fún mi ó ní ànábì Ibrahim ò kọ́ṣe ó sọ pé ànábì wá sí kó fi kìtàbí Ìdírísà ó ní ànábì máa rántí Ìdírísò òun náà ṣe àwòkọ́ṣe o ó tún ní tún fi Yáyá ṣàwòkọ́ṣe o ó yá fi Musa ṣàwòkọ́ṣe o ó yá fi Isa ṣàwòkọ́ṣe o ànábì lẹ́nu ju gbogbo wọn lọ yìí Ọlọ́run tún wá ń sọ bá ànábì pé aṣíwájú rẹ ni gbogbo wọn o gbà fún wọn o gbà fún wọn o gbà fún wọn o ẹ̀kọ́ tàbí múlá ànábì pọ̀ kọjá tẹ́nìkẹ́nìkà mawlaya salli wa sallim da'iman abada ala habibika khairil khalqi kullihim ọlọ́pàá wa ṣe ìdí àtìgẹ̀ fàndẹ̀lúwà Muhammad iléeṣẹ́ wa Qiblatyn International Travels Tours wọ́n ní ká kí wa pé happy Maulid Nabi. Sàòtí ọgbọ́n Qiblatyn ló dá mi lójú tá ó bá lọ́ngá àjẹ́ àti Umrah tá ò dúpẹ́. Qiblatyn International Travels Tours.